má fọjìnà wèrò. báyìí jogojogo. àmọ́ ti ṣe ríre. erire jẹ́kun gbọ́. mò ń bọ̀ láti sùkúù bí mo ṣe pàdé wèrè nu. ṣé owó ti bọ̀ ọ́ jẹ tó lọ́wọ́ ẹ̀yìn wèrè lágbàá. ṣé ìwé ìkúmọ̀ ti sí ní àríyá mi sí mo fẹ́ pè báyìí mọ̀ sẹ́ni páàlì. káfẹ́sà àjòkó jàre ẹ ti lójoojú wèrè pa ìyá nílé yìí o. ṣé lóòótọ́ ojú ẹ̀ náà dẹ́rù bàyàn náà. ní wèrè ń bá fún mi ní nọ́mbà wíkùn létà bàbá Ìjẹ̀bú. nǹkan ayọ̀ ni lóòótọ́ jẹ́kun tún jòkó. owó yẹn mú kò mí wíkùn mú sanwó géèmù. 500 naira. mo mú tatu sùọ mo bá jẹ 90 million. 90 million ọlọ́run sí wọ́n sì wù àkọsẹ̀jáyé mi wọ́n wù bí ọmọ létí la dúró 90 million àti dolówó ṣàdúró eré láńlọ́ọ̀dù mi ti yí eré láńlọ́ọ̀dù mi ti yí dúró sáàmọ̀ wo ti tiẹ̀ o àló bàbá láńlọ́ọ̀dù ya kun ara lé ẹ̀ èyàn ń jẹ́ olówó lèyàn jẹ́ olówó ni mo jẹ́ olówó ọdún kan ọ̀ pàdé mi kókó ẹ̀kọ́ kẹrù síta èló lọ fẹ́ ta lé ẹ̀ mo fẹ́ ra lé ẹ̀ ọmọ ọmọjú ànáwó mi ọmọjú ànáwó mi yọba ti dé kọjá ọmọ yìí yọta lé ẹ̀ sìkìsìkì mọ́ mi ó dàbí wí mo jẹ wọn lápò náà lówó ń á gbowó wọn lọ́la ìyá ọjọ́ ìtọ̀sán. lábẹ́ má ti pè án ẹ jẹ́ parí ọ̀rọ̀ mi náà. èmi láti fẹ́ parí inú rẹ̀ ó ti yé mi ń èlé gbádùrú owó náà kò ná wíkọ́ mú bá rẹ̀ èyí tẹ̀lé ó ṣàjẹkùn pé yìí mo fẹ́ pè. rábà lámọ̀ ni. èyí mi ò èwo làlánú rẹ̀ mo bọ̀ èwo làlánú rẹ̀. gbogbo rẹ̀ mọ̀ ni ẹ rántí ọjọ́ yìí mo wí mo tọ̀ lójú oorun ìgbà yìí mo jí ìyá sọ mi tutù àtọjọ́ ni mo ti mọ̀ wí àlá mi máa ń ṣẹ. ẹ̀rọ lọ bí Joseph alámọ̀. ẹ sàn fọkàn yín balẹ̀ ẹ mú 500 naira á lọ́wọ́ yín bó ṣe gbé á lójú oorun náà léṣe tá mo ti kọ nọ́mbà ń kalẹ̀ túṣu ọ̀. àlá ni gbogbo ìyọ̀ ń wí látòórọ̀ ọ̀sìbẹ̀rù ọlọ́run ọ̀wí túṣu ọ̀ ọ̀ríwí ìyá ẹ ti sú ọ̀nà. mo fẹ́ swipe. ọ sì gbádùn fídíò yìí o láìkì kọ́mẹ́ǹtì tí fẹ́ sí ẹ̀ ó dáa jọ̀ọ́ lè bá a sí ẹ fídíò yìí kílíǹkì lérí líǹkì yóò ń bẹ lérí fídíò yìí subscribe sí YouTube wa